ẹ̀kálẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀dẹ̀ káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa tí a ń pè ní ẹwà ìṣirò. So níbi tí a ti wọ́n ṣàlàyé fúnra wa àwọn ẹwà so eléyìí tó wà nínú ìṣirò. So pàápàá jùlọ ẹwà eléyìí tí ó wà ní ibi ìwé ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n K. Stroud eléyìí tí a ń lò. Àwa tí a ń tẹ̀lé mi ká lọ ní orí ìkànnì Facebook. So mi mọ̀ bóyá a ti ń rí àpàtì mi dáadáa. So ó ṣeé ṣe ká ti mọ rí screen mi dáadáa. Dá ẹ ṣeun. So torí àkókò ti lọ púpọ̀ àwọn èèyàn mọ̀ bá a lọ́hùn. So tó wáyé pé orí ìkànnì Facebook lẹ ti ń darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ bá share rẹ̀ káwọn ọ̀pọ̀lọpọ̀ kan lè ṣàǹfààní. So ní bí ẹ̀kọ́ tó kọjá bí tá dúró sí òun náà ni algebraic fractions. So tí ọ̀jọ̀gbọ́n tó dẹ̀ ṣàlàyé fún wa bó la ṣe lè mọ rò papọ̀ tàbí bó la ṣe lè mọ yọ kúrò ní ara wọn àwọn algebraic expressions. Ẹ rí i pé nínú àwọn ìtàn fi yé wa so nínú àwọn ẹ̀kọ́ tó kọjá òun náà ni pé kí ni o láti ro àwọn nọ́mbà papọ̀ so àbí láti ro àwọn algebraic expression papọ̀ eléyìí kò ṣe kí ni eléyìí kò sí aburú púpọ̀ níbẹ̀ kò sáburú níbẹ̀ rárá. So bí kò jẹ́ pé tá a ṣe òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé degree eléyìí tó pọ̀ jù ń bẹ̀ òun ni degree 2 tí a mọ̀ sí quadratic expression ajá sí pé tá a ṣe ń bẹ̀ òun náà ni pé kí ni a wá degree tó ṣe déédéé tá a fẹ́ multiply pẹ̀lú ara wọn fi ṣe kí ni wọ́n á fi multiply wọn. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé a ṣe division bákan náà a dẹ̀ sọ fún wa pé àwọn òfin kan ó wà níbi division tí a mọ̀ ń pè ní polynomial rules so tàbí nínú àwọn polynomial rules wọn là ń pè ní factor theorem àti reminder theorem. Kí nìyẹn sọ òun ni pé ká pé n bá divide 9 by 2 tí n bá fi 2 tí n bá fẹ́ fi gé 9 ẹ rí i pé 2 mélòó ní mọ̀ rí inú 9 ṣe àpé mẹ́rin ni ó dẹ̀ ṣe kí ni ó ṣẹ́kù ọyọ kan. Bó ti yé wa àwa ṣàlàyé fún wa pé 9 yìí oyin tá a fi 2 gé yẹn òun la mọ̀ pé ní kí ni o dividends. So ẹ rí 2 òun la mọ̀ pé ní quotient oyin tá a fi gé ẹ rí i pé 2 la fi gé òun ni quotient ẹ mọ̀ bínú òun ni divisor àṣìṣe ni òun la mọ̀ pé ní divisor. Ẹ rí 4 ẹ rí i pé ìgbà tá a ní 2 mélòó lámọ̀ rí nínú kí ni o lámọ̀ rí nínú 9 ẹ rí i pé a sọ pé mẹ́rin ni ẹ rí mẹ́rin òun là ń pè ní kí ni o òun là ń pè ní quotient. So gẹ́gẹ́ bí sọ́ọ̀mù ṣe jẹ́ ròpọ̀ tí difference jẹ́ ìyọkúrò tí multiplication tí ó jẹ́ product gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni division jẹ́ kí ni ó jẹ́ quotient. So máa ní pẹ̀lú dividends divisor yẹ quotient òfin kan wá ṣe kí ni o ó so àwọn mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kí lófin náà òun náà ni pé ká pé ń bá pé dividends mi tí n bá sọ pé ó jẹ́ p so ti wá bá so dividends mi bá jẹ́ p so tí divisor mi tó bá jẹ́ q so tí quotient mi tó bá jẹ́ r tí reminder bá dẹ̀ sì jẹ́ x tó fi hàn sọ náà ni pé kí ni ajá sí pé dividends mi tó jẹ́ p yẹn yóò máa jẹ́ ká multiply divisor àti quotient wa papọ̀ káwá ro èyí tí ó mọ̀ jẹ́ reminder gbogbo tí wà báwọn so ajá sí pé p mi ń bíbà yóò mọ̀ jẹ́ kí ni qr plus s ẹ pé eléyìí náà ṣe pé 9 divided by 2 is equal to 4 reminder 1 àlàkọ tẹ́lẹ̀ tá a bá fẹ́ kọ́ lágbọ́n yìí náà ajá sí pé ọmọ jẹ́ 9 equals to 2 times 4 plus 1 ẹ pé tá a bá ní 2 times 4 ṣe pé 8 ni 8 plus 1 yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ fún wa ní 9 so eléyìí ẹ níbi tí a dúró sí níbi ẹ̀kọ́ tó kọjá. Mo kí àwọn tí a darapọ̀ mọ́ ní orí ìkànnì Zoom náà ó ti fi wá ṣe igbákejì yóò torí àwọn tó bá wọlé tí mi bá mọ̀ so kí ẹ dákun kẹ́ bá mi gbé wọn wọlé. So ìjẹ́ tí eléyìí bá ti yé wa a máa bẹ̀rẹ̀ nínú frame 55
eléyìí ibi tí a dúró sí lọ́sẹ̀ tó kọjá. So ọ̀jọ̀gbọ́n ẹ rí pé tẹ́ bá wo ibi ìwé wa ó ní kí ni o ó ní multiplication and division ó wá fẹ́ mọ̀ ṣàlàyé multiplication and division. Ó ní ẹ̀rí fractions ká pé n bá ní fraction méjì mẹ́ta ni o àbí mẹ́rin tó bá yẹ pé fraction tí bá ní tí bá fẹ́ multiply wọn pẹ̀lú ara wọn so ti yé ó ní tí mo ṣe òun náà ni pé kí ni a máa multiply numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator ẹ̀ pé tàwa gbàgbé tàtà ṣe program 1 tí ẹ̀kọ́ ọ̀rá mẹ́nu bà fẹ́rẹ́fẹ́ so ọ̀jọ̀gbọ́n á fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ fáwọn tá a bá ń tẹ̀lé wa lọ́nbi ìwé yẹn ẹ̀ pé ní tá a bá ní 5 divided by 4 times 3 divided by 7 ẹ̀ rí pé 5 divided by 4 fraction olóyè ayọ̀mí irú fraction ní 5 divided by 4 ṣe ń pa sọ fún wa lọ́sẹ̀ tó kọjá irú fraction ní 5 over 4 ṣé proper ni àbí improper? Improper fraction. Improper fraction ẹ ṣeun ma na ẹ bọ́ bínú mi rí orúkọ òun ni o so bẹ́ẹ̀ mọ̀ pé ẹ darapọ̀ mọ́ ẹ ṣe púpọ̀ so improper fraction a sọ fún wa tó bá ti jẹ́ pé tó wà lókè tó bá ti tóbi ju tí ń bẹ sàlẹ̀ lọ improper fraction ni ẹ rí pé kò ní bójúmu tòótọ́ kí ẹni tó jẹ́ màmá ọmọ ọdún 70 kọ́ wá ní ọ̀yà ìrẹ́ ọmọ mi kékeré ọmọ ọdún 3 yìí wá gbé mi kọ́kọ́ lọ́rùn ẹ̀ṣẹ̀ pé kí ni o ẹ rí pé ọ̀run fẹ́ wọ̀ mọ́ ẹ rí pé kò proper kí àgbàlagbà jókòó sórí ọmọ kékeré ṣùgbọ́n proper kí ọmọ kékeré jókòó sí orí àgbàlagbà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà 3 over 7 yìí proper lò ẹ bá fẹ́ multiply fraction pẹ̀lú ara wọn báyà proper ni àbí improper ni o a jẹ́ sí pé numerator láà máa multiply pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator a jẹ́ sí pé lé ọmọ jẹ́ kí ni 5 times 3 divided by 4 times 7 so 5 times 3 ọmọ fún wa ní 15 divided by 28 so ìgbà tó jẹ́ pé a mọ̀ pé lè ṣiṣẹ́ fún kí ni tẹ́lẹ̀ ṣiṣẹ́ fún fraction báyìí náà tó ṣiṣẹ́ fún nọ́mbà ẹ má gbàgbé pé algebra nínú tí à ń ṣe algebra náà ni pé ìpapọ̀ báyà bí nọ́mbà àtàwọn alphabet báyà bí àwọn variable àbí constant tá a fi ń ṣiṣẹ́ so ọ̀jọ̀gbọ́n à ń sọ pé a jẹ́ sí pé tá a bá lò fún nọ́mbà báyìí náà a lè lò fún àwọn alphabet bákan náà báyà bí variable ni àbí constant ẹ má wà ọ̀jọ̀gbọ́n àtàwa ní a divided by c times b divided by d pẹ̀lú àlàyé tí wọ́n ṣe bí báyìí ẹ má gbàgbé tá a bá fẹ́ multiply fraction méjì pẹ̀lú ara wọn so a máa multiply numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator ajá sí pé ọmọ fún wa ní kíni ab divided by cd ọ̀yà àwọn tá a ti ń tẹ̀lé wa bọ̀ tẹ́lẹ̀ so ẹ rí i pé kí la lè ṣàpèjúwe iṣẹ́ a yìí bcd yìí pẹ̀lú tí àlàyé tí ọ̀jọ̀gbọ́n ti ṣe síwájú ṣé constant ni àbí variable ẹ̀gbọ́n ti sọ pé okay now títí táwọn fi parí ìwé yìí o tábà ti ń bá abcd báyà bí àwọn alifábẹ́ẹ̀tì ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tábà ti ń bá wọn pàdé nǹkan kan làwọn mọ̀ fi ṣe tábà ń gbá àwọn alifábẹ́ẹ̀tì tọwọ́ parí láti báyà bí z y ni o x ni o w ni àti gbogbo wọn bá wọn láwọn kankan làwọn fi mọ̀ ṣe so abcd tọ́jú ọ̀gbọ́n ló ń bí báyìí ṣé constant ni àbí variable kí n fi mọ̀ báyà ń bá wa lọ ọ̀yà. Yeah, ọ̀dà so torí àkókò so constant ni ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé títí tá a fi parí ìwé yìí o tá a bá ti ń rí bá bí a b c d e gbogbo àwọn alifábẹ́ẹ̀tì ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn a b c so gbogbo àwọn yẹn ó ní constant ló wọ́n mọ̀ lò wọ́n fún so ti a sọ fún wa pé kò túmọ̀ sí pé constant gbogbo gbàgbé àbí nọ́mbà náà ni ó mọ̀ jẹ́ ẹgbẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ sábà mọ̀ ní pé 3 constant yọrọ wọ́n lè fi alifábẹ́ẹ̀tì náà ṣe kíni wọ́n lè fi sípò ní tí a ń pè ní constant náà gbogbo tí wàá báyìí so ẹ wá rí àwọn variable wa ó ní àwọn alphabet ọwọ́ parí òun lòun fi mọ̀ ṣe níbi ìwé yìí kò túmọ̀ sí pé tá a bá dé bí ìwé mìíràn kò túmọ̀ sí pé wọn ò lè sọ pé a wa variable ni o gbogbo tí wàá bá wọn bẹ̀ wọ́n fẹ́ ká gbọ́ yé lágbọ́n ní ibi ẹ̀kọ́ tá à ń kọ́ lọ. so ọ̀jọ̀gbọ́n tún tẹ̀síwájú ó ní tá a bá ní reciprocal of a number ẹ̀rí gba ọ́ ṣàlàyé fẹ́rẹ́fẹ́ náà tẹ́lẹ̀ ó ní reciprocal number kan so òun la máa pè ní pé kí ni o unity divided by the number unity divided by the number ọ̀yà ẹ má gbàgbé nínú àwọn tá a ti kọ́ sẹ́yìn òun náà ni pé kí ni mo ní tá a bá ti gbọ́ nǹkan kan tá a bá ti rí unity kí ni unity kí la ní ó mọ dúró fún ọ̀yà ẹ dákun ẹja àjọ ọmọ sọ papọ̀ kí kó fi lè mọ lọ dáradára kí la ní unity ó mọ dúró fún so òun la pè ní 1
ẹ pé nígbà tá à ń ṣe law of indices a sọ pé a ní àpè kankan ní òfin inú òfin àkọ́kọ́ tá a kọ́kọ́ náà ní pé kí ni o power unity tó bá jẹ́ pé power wa 1 ló bá jẹ́ so kí ló fi power unity sọ náà ní pé tẹ́ bá ní a raised power 1 any number tó bá yẹ pé power àgbà tẹ́ wo lókè 1 ni tó wà ní power rẹ̀ ajá sí pé ọmọ fún yín nọ́mbà òun gangan Gàfárì raised to power 1 Gàfárì ni ọmọ jẹ́ so tí a bá so gbogbo nọ́mbà òun pátápátá tó bá yẹ pé power rẹ̀ gbà tẹ́ wo so unity ló wà ń bẹ̀ so òun ni yóò mọ̀ fún yín ní nọ́mbà yẹn padà so olùmọ̀ wa tí ó jẹ́ ẹni tó kọ̀wé ó wà ní tá bá ní unity divided by a number òun náà mọ̀ fún wa ní reciprocal ó ti ń bá wọn ajá sí pé tí ń bá ní reciprocal of 5 reciprocal of 5 ó máa jẹ́ kí ni unity tí ń ṣe 1 divided by 5 ó yá reciprocal of 10 ńkọ́ 1/10 mo bó ti yá bá wọn lákòótán kí ni reciprocal of a ó máa jẹ́ ṣe pé mo lẹ́ ká mọ kó nǹkan lákòótán òun ni so torí inú ìṣirò àmọ́ kó nǹkan lákòótán òun ni pé wọ́n bá ní nǹkan ẹ generalize ẹ̀ òun náà ni pé ẹ̀ ń sọ ni pé yóò mọ ṣiṣẹ́ fún gbogbo nọ́mbà yóò tẹ̀ bá rí kẹ́ lò fún so ti yá bá wọn kí ni reciprocal ó a ọmọ jẹ́ pẹ̀lú àlàyé eléyìí tá a ti ṣe yìí. Ó yá 1/a. 1/a ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ yóò mọ jẹ́ 1/a kí lọ́jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé fún wa ìgbòdì sọ fún ọ ní tá a bá fẹ́ multiply a máa multiply numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator so ọ̀jọ̀gbọ́n á fẹ́ mú division wá pé bó láti máa ṣe division tá a bá ní algebraic fraction bó láti fẹ́ mọ ṣe kí ni bó láti fẹ́ mọ divide wọn òun náà ni pé kí ni o ó ní tá a bá fẹ́ divide nọ́mbà méjì pẹ̀lú ara wọn so tí a bá wọn a mọ̀ ṣe kí ni o yóò mọ̀ dà gẹ́gẹ́ bí kágbé nísìn mo fẹ́ divide a mo fẹ́ ní a divided by b wọ́n ní yóò mọ̀ jẹ́ pé tí eléyìí ọmọ jẹ́ òun náà ni pé kí ni o nọ́mbà aláwọ̀kọ́ yìí tí ń ṣe a yìí multiply by reciprocal ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni pé tá bá ti fẹ́ sọ àmì pínpín yìí tá fẹ́ sọ di multiplication ajá sí pé àmọ́ wá reciprocal nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbòròbó tí yẹn ń bá wọn ajá sí pé tí n bá ní a divided by b so tí n bá fẹ́ sọ a divided by b tí n bá fẹ́ sọ àmì pínpín yìí di multiplication yóò mọ̀ jẹ́ a times 1/b gbogbo tí a bá ṣe adẹ̀ tí mọ̀ tẹ́lẹ̀ pé kí ni reciprocal b òun náà ni 1/b gbogbo tí wa so tí bá ní 5 divided by 3 ajá sí pé 5 divided by 3 tí bá fẹ́ kọ́ lágbọ́n ní division agbọ́n ní multiplication yóò máa jẹ́ 5 times reciprocal of 3 yóò máa jẹ́ kí ni 1/3 adẹ̀ tí mọ̀ pé bó láti àti mọ̀ pé tá bá ní fraction méjì tá bá fẹ́ multiply àwọn òun náà ni pé numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator náà ló fi fún wa ní a/b padà gbogbo tí bá bá wọn ọyà ọ̀jọ̀gbọ́n tí wọ́n á tẹ̀síwájú wà ní bóòní a ti mọ̀ pé reciprocal a 1/a ní ọmọ jẹ́ bóòní kí ni reciprocal a/b ọmọ wa jẹ́ bá wọn pẹ̀lú àlàyé tó ti ṣe a ti mọ̀ pé reciprocal a 1/a ló jẹ́ kí ni reciprocal a/b ọmọ wa jẹ́ ọyà ok kó fi lè yé wa dáadáa ẹ pé ń gbàtà wá reciprocal a ló fún wa ní 1/a ṣe pé gbogbo nọ́mbà pátá òun náà lè ṣe kí ni o gbogbo tó bá jẹ mọ́ natural number pátápátá gbogbo tí wá bá wọn gbogbo tó bá jẹ mọ́ natural number àbí kí n sọ pé ẹ pé mo la ní natural number pẹ̀lú àlàyé tó ń ti ṣe tẹ́lẹ̀ a ní natural number a ní rational number a ní irrational number dẹ̀ ní real number ṣe pé natural number yìí subset rational number ni kí n tó lọ ẹ mọ́gbà ẹja kọ integer náà wà ń bẹ̀ so tí yóò báyìí ẹjẹ nǹkan kó lè yẹ ẹ pa ní integer náà nínú àwọn nọ́mbà tá a ti kọ́ sẹ́yìn ni o rational number adẹ̀lẹ̀ ní irrational number nábí adẹ̀ ní real number mo la ní complex number náà natural number ni a ní natural number yóò mọ jẹ́ subset integer tó náà mọ̀ ṣe kí ni o tí ó mọ̀ ṣe jẹ́ subset rational number tó náà mọ̀ jẹ́ subset real number àti báwọn lọ. ajá sí pé tí n bá ní a yìí a yẹn ṣe é pé kí ni o a lè sọ pé ká pé constant ni mo lè pé integer ni mo lè kọ a mi mo lè kọ nípò kí ni o nípò rational number náà ṣe é pé mo lè ní a is what a/1 nǹkan kan náà ni ó fún wa náà so bí ká ní 2 ṣe é pé 2 divided by 1 2 náà ni ó fún wa so a divided by 1 náà a náà ni ó fún wa
so ẹ rí pé tá bá fi agbọ́n ní bíbá yìí wò á já sí pé reciprocal òun náà ni pé kí ni tá a bá ti ní nǹkan ní fraction òun náà ni pé kí ni o kátàkìtì rẹ̀ ẹ̀hún ló jẹ́ pé nígbà tí à ń ṣe law of indices a ṣe kí ni o a ṣe tákìtì lọ mo sọ fún wa pé tá a bá ní tákìtì lọ yẹn ni pé bí a ní sìn bá ní x divided by y everything raised by minus 1 kò ní kẹ́ mọ́ dára yín láàmú òun náà ni pé kí ni tó bá ti jẹ́ pé negative index lẹ́ni ìwọ̀n pàtẹ́ bá fẹ́ yọ sọ negative index yẹn di positive ajásípẹ́ máa ní y divided by s everything raised by 1 ajásípẹ́ reciprocal a over b ipò jẹ́pa jàrọ̀ numerator àti denominator níbi eléyìí ló fi fún wa dé reciprocal rẹ̀ ajásípẹ́ tí n bá fẹ́ mọ reciprocal a over b yìí náà pẹ̀lú àlàyé tí mo ṣe òun kí lóun náà máa jẹ́. A jẹ́ b over a. A jẹ́ b over a. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ ń tẹ̀lé wa ká lọ àwa táwa ní Facebook ká lè mọ ọkọ nímọ̀ rí tá a bá ń kọ so wọ́n ṣe kí ni wọ́n fún wa ní b divided by a wọ́n fún wa ní b divided by a so ìjẹ́ tí eléyìí bá yé wa sọ tí a dẹ̀ ṣe kí ni tá a bá dẹ̀ sì tẹ̀síwájú ní orí rẹ̀ ẹ rí i pé ọ̀jọ̀gbọ́n á ní láti wá divide algebraic fraction báyìí náà ajásípé a máa multiply pẹ̀lú reciprocal gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé so ọ̀yà a divided by b báyìí yóò mọ jẹ́ a divided by b divided by c divided by d ajásípé yóò jẹ́ a over b níwọ̀n gbà tá a bá ti sọ kí ni division and multiplication a mọ̀ wá reciprocal nọ́mbà tó tẹ̀lé wọ́n máa jẹ́ kí ni d over c ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tẹ́ ẹ bá multiply fraction méjì papọ̀ kí lẹ́ mọ̀ ṣe o numerator pẹ̀lú numerator divided by denominator pẹ̀lú kí ni o denominator yóò máa fún wa ní ad divided by c ọ̀yà ọ̀jọ̀gbọ́n àfẹ́ dá wa lágara ó ní wọ́n gbàtà tí mo bá ṣe mọ̀ ṣe ó ní kí lélẹ́yọ̀ máa fún wa bó ní tí bá ní 2 over a divided by 3b divided by a square b divided by 6 ọ̀yà bẹ́ẹ̀ ṣe ṣe aláwọ̀kọ́ yẹn náà lẹ́ṣẹ̀ ṣe òun náà ọ̀yà kí lóun náà mọ̀ jẹ́ 2a divided by 3b ní wọ́n gbàtà bá ti sọ division and multiplication kí láàmọ̀ ṣe àmọ̀ tàkìtì arákùnrin eléyìí tó wà ní ẹgbẹ́ kejì yẹn so a gbé numerator wá sí denominator a dẹ̀ gbé denominator wá sí numerator òròbó ti yá báwọn ajá sí pé a wà ẹ pé ìtumọ̀ a square mi báyìí ni pé a times a lọ́wọ́ àmì ajá sí pé yóò gé kanú eléyìí òròbó ti yé báwọn so 3 here 1 3 here eléyìí yóò jẹ́ méjì kí ni ó mọ kúnlẹ̀ ẹ má gbàgbé numerator pẹ̀lú numerator that is 2 times 2 ọ̀yà denominator pẹ̀lú denominator eléyìí fún wa ní kíni ab times b ẹ lè kọ́ pé b times ab náà tó láti mọ̀ pé kíni multiplication wà commutative ajá sí pé ọmọ fún wa ní 4 divided by ab squared 4 divided by ab squared so ó ní ọ̀yà eléyìí yé wa kí ni eléyìí ó máa jẹ́ ọ̀jọ̀gbọ́n tún wá fún wa léyìí tó jẹ́ mẹ́ta kí láǹfààní tó fi fún wa léléyìí tó jẹ́ mẹ́ta pé sáà ní mọ̀ ṣàṣìṣe nígbà tá a bá ti ní tójú méjì lọ ẹ má gbàgbé pé wọ́n ti fún wa ní kíni o àwọn òfin ìṣẹ̀ǹtẹ̀lé táwọn lè rán mi létí àwọn òfin ìṣẹ̀ǹtẹ̀lé yẹn òun náà ní kíni àti mọ̀ Bodmer's wà òun náà ní precedence rule sẹ́yìn pé precedence rule wọ́n pè níbi ìwé òfin ìṣẹ̀ǹtẹ̀lé òun náà ní bẹ́ẹ̀ kọ́ wò pé sí bracket pàpẹ́ so tí o bá sí bracket pẹ́ ẹ wá gbé látàpá òsì yín tó bá yẹ pé division lẹ́yìn kọ́ rí ẹ ṣe lẹ́yìn náà tó bá yẹ pé division kan tó bá yẹ pé multiplication ẹ ṣe so ó yìí a sọ pé ó yẹn ò ní mọ jẹ́ half ó yẹn ò ní pé order ìṣẹ̀ǹtẹ̀lé ó ní wọ́n fi tò tẹ̀léra wọn so ajá sí pé a square b divided by 6 multiplied by ab divided by 2 ọ̀yà bó lè yóò ṣe jẹ́ báyìí ẹ gbọ́ ọ̀nà méjì lè ẹlòmíì ò pé sílẹ̀ ni màá kọ́ ṣe ẹ rí pé tẹ bá lọ mú méjèèjì papọ̀ náà tẹ kọ́ multiply méjèèjì papọ̀ irọ́ nìyẹn èèyàn lè bá torí òfin ìṣẹ̀ǹtẹ̀lé ní pé a kọ́kọ́ bẹ́ẹ̀ látẹ̀gbé òsì wa tó bá yẹ pé division lákọ́kọ́ rí òun lákọ́kọ́ ṣe kí ni lákọ́kọ́ ṣe ń bẹ̀ ajá sí pé division yìí màá kọ́ changes multiplication náà kí n tó dẹ̀ lè change division mi sí multiplication kí ni ó mọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú fraction tó bá tẹ̀lé àmì ìṣirò wọn ajá sí pé yóò mọ̀ jẹ́ 2a divided by 3b multiply by níwọ̀n gbà tí bá ti pé multiplication kan màá máa wá reciprocal arákùnrin yìí kí ni reciprocal yóò mọ̀ jẹ́ 6 divided by a square ba times ab divided by 2 òròbó tí yóò bá wọn so tó bá wà a lè mọ̀ fi àwọn kan gẹ́ra wọn ẹ rí pé léyìí ìkan
eléyìí ó gé kan nínú eléyìí náà ó gé kan bẹ́ẹ̀ eléyìí náà ó gé bí àmọ́gbàgbé tá a bá fẹ́ multiply fraction méjì papọ̀ numerator pẹ̀lú kan divide by 3 eléyìí náà ó gé kan bẹ́ẹ̀ eléyìí náà ó gé b àti tí wàá b times b times 2 so eléyìí náà máa jẹ 12 divided by 6b so 12 divided by 6b ẹ rí i pé 6 tún lè lọ so 6 here 1 6 here 2 ajá sí pé ọmọ jẹ 2 divided by ọ̀yà ìjẹ́ wa béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bọ́jọ́ ọ̀gbọ́n náà ṣe ń béèrè lọ́wọ́ wa nínú òwe òun ó ní ṣé bá ti mọ̀dí tó jẹ́ pé a lè ṣe kí ni a lè kọ́kọ́ sọ pé méjèèjì láọ̀kọ́ multiply tẹ̀ ń pé ìtẹ́lómi ò ní pé ṣe lè kọ́kọ́ ṣe léyìí papọ̀ ní kí n kọ́kọ́ multiply àwọn méjèèjì papọ̀ mọ́ra wọn lẹ́yìn rẹ̀ kí n wá ṣẹ̀ ṣe kí ni kí n fi léyìí divide rárá o torí kí ni o torí àwọn òfin ìṣẹ̀ntẹ̀lé wa tí a ń pè ní precedence rule ẹ má gbàgbé kí ni precedence rule òun náà ní bí àkọ́kọ́ wò tó wáyé pé bracket ló wà ń bẹ̀ mo láàkọ́ ṣe so tí o bá sí bracket ń bẹ̀ á wò látàpọ̀ sí wa tó wáyé pé division láàkọ́ kò mo láàkọ́ ṣe lẹ́yìn náà á wò tó wáyé pé multiplication lẹ́yìn náà á wò báyà addition lẹ́yìn náà á wò báyà subtraction jẹ́ tí eléyìí bá yé wa ẹ rí i pé ní tó kún bẹ́ẹ̀ náà ni pé kí ni àwọn review exercises àwọn ìdárawò ráńpẹ́ so mo fílẹ̀ fún wa kí a ṣe àwọn ìdárawò tí a bá rẹ̀ ń tọ́ bá ní àwọn ìbéèrè lórí eléyìí tí ò bá yé wa ń bẹ̀ kí wọ́n fi ṣọwọ́ sí mi a máa bọ́ sí frame tó kàn ní frame 60 àwọn tá a bá ń tẹ̀lé wa lọ ẹ mọ́ bínú frame 61 àwọn tá a bá ń tẹ̀lé ra wa lọ bí ìwé hàn so factorization of algebraic expression ẹ̀rí pé tó kàn nìyẹn ẹgbẹ́ mọ̀ wọ́n gbé èsà àti tó kò nínú àwọn iṣẹ́ kéékèèké yìí ni so àti fẹ́ kúrò ẹgbẹ́ta bá ti parí program 2 sí àti bọ́ sí àwọn agbami iṣẹ́ pẹ̀lú àwọn àǹfààní ká mọ̀ eléyìí náà ni pé ẹ̀rí pé gbogbo tá a ti ń kọ́ tẹ́lẹ̀ náà àwọn tá a ti kọ́ sẹ́yìn náà ṣe kí ni a tún lò wọ́n bẹ̀ wọ́n fẹ́ fi pé ká máa ṣe kí ni ká máa gbé àwọn eléyìí náà yẹ̀wò gbogbo tí wọ́n wà wọn àkàlàṣe tá a bá ń gbé yẹ̀wò náà á tún mọ orí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan eléyìí tá a máa kọ́ ń bẹ̀ so factorization of algebraic expression so àti mọ̀ tó ń jẹ́ factorization àṣàlẹ́ fún wa níbi ọ̀sẹ̀ 4 sẹ́yìn òun náà ni pé ká pé ń bá ní 3x plus 6s gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí i pé táàmù méjì lélẹ́yìí jẹ́ o kí ni mo lá máa pè táàmù méjì kí ni ó kọ mo lá máa pè expression tó bá jẹ́ táàmù méjì ta ni ó sọ fún wa ọ̀yà àǹtí Ayọ̀mí ẹ sọ fún wa mọ́mí ṣe wà pẹ̀lú wa sáré tí ó sọ kí ni mo ó kọ mo lámọ̀ pé expression tó bá jẹ́ pé kí ni táàmù méjì lónìí ọ̀yà ọ̀dà so báyà tá a bá ti gbàgbé so expression tí mo lámọ̀ pé tó bá jẹ́ táàmù méjì ó lámọ̀ pé ní kí ni o binomial expression mo lámọ̀ pé ní kí ni lámọ̀ pé ní binomial expression òbí tí wa eléyìí tó bá jẹ́ pé ọyọ́ ọ̀kan ni mo lámọ̀ pé ní kí ni o monomial expression eléyìí tó bá jẹ́ pé mẹ́ta ní nǹkan mo lámọ̀ pé ní kí ni o trinomial expression so ti yé ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé mo ní tá bá fẹ́ kí ni tá bá fẹ́ factorize irú rẹ̀ báyẹn tá bá fẹ́ factorize irú expression báyẹn kí la ṣe mo lá wo irú táàmù wa pé tẹ́ bá wo táàmù aláwọ̀kọ́ tí ń ṣe 3x so táàmù ẹlẹ́ẹ̀kejì tí ń jẹ́ 6xy wá wo pé kí ni tí wọ́n jọ kánkó kí ni wọ́n jọ ní tó jáǹkó so kí ni wọ́n jọ ní tó jáǹkó bí báyìí ẹ rí pé x àkọ́kọ́ náà wọ́n jọ ní x tó jáǹkó tó bá yẹ pé ń wo àwọn alphabet x pé x wà bí báyìí x wà bí báyìí náà ó dà gẹ́gẹ́ bí kémi àti ìjọ sí kí ni kájọ lọ sí ìnáwó tó ti yé kájọ wá wọṣọ kan náà fìlà kan náà ẹ̀ka pé bàtà wọ papọ̀ sẹ́yìn pé tó bá ní ok náà kí lájọ ní papọ̀ sẹ́yìn bá máa sọ gbogbo tájọ ní papọ̀ yẹn ni so tẹ́ bá tún wá padà sí àwọn nọ́mbà náà ẹ̀rí kan tún jọ ní nǹkan kan náà ní wọ́n jọ ní nǹkan kan tó wọ́n jọ kánkó kan náà gẹ́gẹ́ bí 3 gẹ́gẹ́ bí àpẹẹrẹ sí torí 6 mi sẹ́yìn pé mo lè kọ́ as what sẹ́yìn pé mo lè kélé as 2 times 3xy àbí so ajá sí pé 3 náà òun náà ṣe kí ni òun náà láǹkó nínú eléyìí so mo á máa gbé àwọn tó wọ́n kánkó yẹn jáde
níwọ̀n pàtẹ́ bá tí wọ́n gbé wọn jáde yẹn ẹ máa wá fi common factor eléyìí tá a gbé jáde tán kàǹkó ìrìn là ń pè ní common factor ẹ máa fi common factor yẹn ẹ máa fi divide àwọn nọ́mbà yìí lọ́wọ́ kọ̀ọ̀kan àwọn táàmù yẹn lọ́wọ́ kọ̀ọ̀kan ajá sí pé ọmọ jẹ́ 3x divided by 3x plus 6sy divided by 3x àbí eléyìí ó gera wọn báyìí so eléyìí ó jẹ yóò kù 2 ajá sí pé àmà ní 3x equal to 1 plus 2y mo ní bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nìyẹn kì í kàn sí pé ẹgbẹ́ tọ́pọ̀lọpọ̀ ọmọ sọ ni pé ọ̀yà 3x mélòó láàrin nínú 3x so akáláṣe a lè ṣe bẹ́ẹ̀ náà bẹ̀dọ́ náà tó ti ṣe kí ni ní ìpìlẹ̀ rẹ̀ bó ṣe wá délé yìí so ọ̀jọ̀gbọ́n ní tá bá ní algebraic fraction a lè mọ ṣe nígbà pé kí ni o tá bá fẹ́ factorize ẹ̀ a lè simplify rẹ̀ so nípa apá a máa kọ kí ni o a máa kọ numerator wa àti denominator wa a mọ̀ kó n tó láǹkó tí wọ́n jọ ní láǹkó ní numerator àti denominator a mọ̀ kó wọn jáde a wá máa wò pé ṣé wọ́n lè ṣe kí ni ṣé wọ́n lè gera wọn gẹ́gẹ́ bí àpèjúwe tí mo ti ṣe síwájú yẹn ni ẹgbẹ́ kápẹ́ bá ní 25ab squared minus 15a square b divided by 40ab squared minus 24a square b kí lọ́jọ̀gbọ́n láàmọ́ ṣe ó láàmọ́ wò ó pé kí ni wọ́n jọ ní láǹkó ní numerator ni àti denominator ní tí wọ́n jọ ní láǹkó wọn á kó wọn bóde so tàbá tí wá kó wọn bóde tán á wá wò pé ṣé wọ́n á rí àwọn tí ó ṣe kí ni ara àwọn tí ó gera wọn ọyẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ohun tí wọ́n kó láǹkó ẹ ò kọ́ mú ti kí ni ẹ ò kọ́ mú ti nọ́mbà nù ẹ dẹ̀ sì mú kí ni ẹ mú ti àwọn alifábẹ́ẹ̀tì náà so tàbá bọ́ síbi agbọ́nrin nọ́mbà bíbà yìí fún numerator kí ni 25 àti 15 jọ ní láǹkó tí a mọ̀ sí common factor wọn kí ni wọ́n jọ ní láǹkó ọyà ẹ dákun ẹ jẹ́ àjọmọ́ sọ papọ̀ ṣẹ́sì wà pẹ̀lú wa mà ọ̀dà ẹ pé tàbá wò báyìí ẹ pé 5 wà ń bí báyìí 5 lè lọ́nu 25 15 náà dẹ̀ sì lè lọ́nu 25 ẹ ti gẹ́gẹ́ báyìí wọ́n jọ kánkó 5 àgbéjáde gbogbo tí a bá wọn ẹ tún wá bọ̀ sí agbọ́nrin alphabet kí ni wọ́n tún jọ kó láǹkó bí báyìí a àti b gbogbo tí a bá wọn so wọ́n á ní tẹ́ bá ti kó jáde báyìí kí lẹ́mọ̀ ṣe fún àwọn táàmù yẹn lọ́wọ́ kọ̀ọ̀kan mo lẹ́mọ̀ mú tẹ kó jáde yẹn mọ̀ fi divide wọn lọ́wọ́ kọ̀ọ̀kan ajá sí pé ọmọ jẹ́ 25ab squared divided by 5ab minus 15a square b divided by 5ab divided by ọ̀yà ẹja ṣe ẹlẹ́ẹ̀kejì náà kí ni àwọn eléyìí náà tún jọ ní láǹkó tí a mọ̀ sí kí ni highest common factor wọn ẹ rí i pé 8 ló lè lọ́nà méjèèjì bàbá gbàgbé ìgbà ti ṣe àwọn eléyìí sẹ́yìn so ajá sí pé 8 tẹ́ bá bọ́ sí àwọn alifábẹ́ẹ̀tì náà a àti b wọ́n jọ ní láǹkó náà tẹ́ bá kó wọn jáde ńkọ́ mo lẹ́mọ̀ ṣe kí n tẹ́ kó jáde ẹ̀ mọ̀ fi divide àwọn táàmù yẹn lọ́kọ̀ọ̀kan yóò mọ̀ jẹ́ 40ab squared divided by 8ab minus 24a square b divided by 8ab ọ̀yà ẹja tẹ̀síwájú lórí rẹ̀ ajá sí pé 5 ó gé 5 ń bí báyìí a àti a ó gera wọn yóò kù b kan lẹ̀ kí ni ó kù mí báyìí ajá sí pé yóò kù kí ni o 5b minus gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni b àti b ó gera wọn a ó gé lẹ́yìn náà 5 ń bí báyìí yóò kù 3 ajá sí pé yóò kù 3a divided by ẹ tún bọ́ sí ìsàlẹ̀ náà tí a mọ̀ sí denominator ọ̀yà kí lélẹ́yìn náà jẹ́ o ẹ rí i pé 8 ó gé 5 ń bí báyìí àbí so bí ó gé kan nu eléyìí a náà gé kan lè ajá sí pé lẹ́yìn náà ó kù 5b minus ọ̀yà 8 yóò gé 24 yóò kù 3 àbí b náà gé b a náà gé a ajá sí pé lẹ́yìn ó kù minus 3a so ọ̀jọ̀gbọ́n wa lẹ́yìn tá a bá ti ṣe tán àwa wò pé kí làwọn lẹ́yìn tá a bá ti gbé àwọn common factor wọn jáde àwa wò pé kí ni àwọn tó lè gera wọn ẹ gbé nínú àwọn tó papọ̀ mí báyìí eléyìí àti eléyìí papọ̀ a lè fi gera wọn ab àti ab náà papọ̀ a lè fi gera wọn kí ni ọmọkùnrin lẹ̀ ọmọkùnrin 5/8 ọmọkùnrin 5/8 ẹ ti gẹ́gẹ́ báwọn so ọ̀jọ̀gbọ́n wa ní eléyìí obvious example ni o àwọn example tó jẹ́ pé ṣe kí ni o tó jẹ́ pé ó ṣe kí ni ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ kódà kò nídìí ká dára láàmú téèyàn ó fi mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ní 1+1 náà ẹ rí i pé kódà ọmọ tíṣẹ́ ń lọ léèwé lónìí tẹ́ bá jí yóò ṣe kí ni yóò lè sọ so
bẹ́ẹ̀ tá bá fẹ́ ṣe àwọn tó lágbára tàbí àwọn tó ṣe kíni o tí wọ́n pọ̀ ju àwọn eléyìí lọ pé náà àwọn tá a ṣe nísìn ara àwọn tó epo lè gera wọn adẹ̀sí lè mọ àwọn tí wọ́n jọ káńkó lẹ́ẹ̀kan náà ó wà ní àwọn tí wọ́n jọ káńkó nǹkan ẹtíkẹ́tì ẹ̀ lọ́jọ̀gbọ́n wà fẹ́ ṣe fún wa so olófíà ní tá a bá nírò àwọn agbọ́ni tó yẹ kó ti pọ̀ báyẹn o so in tá a mọ̀ lò ń bẹ̀ òun náà ní kíni a mọ̀ lo àwọn HCF wa náà tá a fi mọ̀ pé tẹ bá wò sálẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ nípa common factor kí ni a pè ní common factor òun náà ni tí n bá ní common factor mi ká gbé gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní common factor of 4 and 8 ṣe é pé 4 mi nísìn factor ni àwọn nọ́mbà tó lè gé 4 láì ní gba change tó ti yọ báwọn kí ni àwọn nọ́mbà tó lè lọ́nu 4 tá ní gba change wọ́n á wà ń bẹ̀ ọ́ àwọn owó tún ni a ní 2 a dẹ̀ ṣe kí ni a ní 4 gbogbo tí yé mi báyìí 8 bákan náà ẹ̀wẹ̀ kí ni àwọn nọ́mbà tó lè lọ́nu 8 láì ní gba change àwọn nọ́mbà tó lè lọ́nu 8 láì ní gba change wọn là ń pè ní kí ni factor 8 ọ̀yà kí ni wọ́n 1 2 ṣé 3 wà ń bẹ̀ ẹ ṣeun 4 8 ẹ ṣeun kí lè tàbí fi 3 sí àní mo sọ pé 3 jẹ́ factor 8 torí tá bá fi 3 pín 8 yóò mọ ṣẹ́kù ṣéǹjì ilẹ̀ tó ti yà máa tó yẹ pé mú nọ́mbà kan tẹ wá fi pín nọ́mbà kan tó yẹ pé ẹgbà ṣéǹjì kankan lẹ̀ àjásí pé máa sọ pé nọ́mbà yẹn factor nọ́mbà òun ni. pé tẹ wá wo 4 àti 8 yẹn sì wọ́n jọ ní nǹkan kan ọjọ́ kánkó nǹkan náà kí ni àwọn tí wọ́n jọ kánkó wọ́n á wá ń bí báyìí wọ́n á wá ń bí báyìí àbí kí ni wọ́n tún jọ kánkó 2 wá ń bí báyìí 2 wá ń bí báyìí kí ni wọ́n tún jọ kánkó 4 wá ń bí báyìí 4 wá ń bí báyìí ajá sí pé common factor 4 àti 8 mi kí ni ọmọ jẹ́ o 1 2 4. 100. So ẹ wá rí highest common factor wà ní kí ni o nínú àwọn factor tí wọ́n jọ kó láǹkó yìí èwo ló pọ̀ jù ẹ rí pa ní 1 2 4 nísìn òun ni wọ́n jọ kó láǹkó nínú mẹ́tẹ̀ẹ̀ta àwọn nọ́mbà ló pọ̀ jù nínú 1 2 àti 4 nọ́mbà ló pọ̀ jù ẹ rí pé kí ni ló pọ̀ jù 4 náà ló pọ̀ jù àbí ajá sí pé highest common factor 4 àti 8 kí ni ó mọ̀ fún wa o yóò mọ̀ fún wa ní 4 gbogbo tí wàá máa so a lè ní ju common factor kan lọ so tí wàá máa ṣùgbọ́n highest common factor kan náà láìmọ̀ ni ẹ rí pé tí wọ́n bá ní highest òun náà ni pé kí ni tí wọ́n jọ kó láǹkó tó pọ̀ jù nọ́mbà wo ló pọ̀ jù nínú àwọn nọ́mbà tí wọ́n jọ kó láǹkó so tí wàá máa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀yà kágbẹ́ bá ní 2 àti 20 bákan náà 2 àti 20 tí bá fẹ́ mọ highest common factor ṣe pé léyìí kí ni factor 2 1 àti 2 ṣùgbọ́n kí n tó lọ bí báyìí fún àǹfààní àwọn àtàbá jẹ́ ẹni pé nínú àwọn dálámọ̀ kọ́ bí báyìí náà àwọn àtàbá jẹ́ bí àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá ń tẹ̀lé wa lọ so ẹni pé 1 àti 2 la ní factor mélòó ni 2 ní báwọn factor méjì tí nǹkan bá dẹ̀ ti ní factor méjì alámọ̀ pé ló tún ló kọ̀ọ̀kan pàtàkì tá a máa ń sọ tá a máa ń pè kí ni a mọ̀ pé ní kí ni àti sọ sẹ́yìn ọ̀dà òun lámọ̀ pé ní kí ni a mọ̀ pé ní prime number so tí ẹ bá ti ní nọ́mbà kan tó gbé factor méjì àwọn tó lè lọ́nù rẹ̀ láì ní gba change hàn tó bá ti jẹ́ pé méjì péré ni ẹ mọ̀ pa àwọn nọ́mbà wọn ní kíni ẹ mọ̀ pé wọ́n ní prime number so tí ẹ bá ẹ wá rí inú gbogbo prime number a ní prime number oríṣiríṣi 2 prime number ní 3 5 7 prime number ní gbogbo àwọn tí wọ́n ń kálẹ̀ wọn ṣùgbọ́n nínú prime number tó jẹ́ nínú gbogbo prime number àwọn ọ̀kan náà ló jẹ́ even nù wọn náà ní 2 ẹja di mọ tó ráyà lè bá pàdé lẹ́yìn pé kí ni prime number tó yẹ pé even 2 nìkan náà ni àwọn yòókù wọn ní gbogbo even number yòókù àyàfi 2 wọn ní mọ jẹ́ prime títẹ̀ ló fà tọ́lá ti mọ̀ pé kí ni a ti mọ̀ pé gbogbo tá a bá pè ní even number 2 ò mọ lọ́nu wọn gbogbo tá a bá pè ní even number 2 ò mọ lọ́nu wọn
a sì mọ̀ tẹ́lẹ̀ pé nọ́mbà ló mọ̀ ní factor méjì láì tiẹ̀ láì jàtàrí inú wọn àti nọ́mbà ń fún alára rẹ̀ ajá sí pé tí bá wà ní kíni o tí bá ní even number mo ti mọ̀ pé 2 náà mọ̀ jẹ́nu factor rẹ̀ yóò mọ̀ ní 1 nu factor rẹ̀ yóò sì tún mọ̀ ní kíni yóò ti mọ̀ ní nọ́mbà gangan as factor rẹ̀ so tó bá ti á ju méjì lọ ajá sí pé a mọ̀ pé ní kíni a mọ̀ pé ní àní máa sọ pé prime number ni o torí ẹ̀ ló fi jẹ́ pé 2 nìkan ní fún number tó jẹ́ prime number so kí ni 20 nǹkan 20 wọn jẹ́ 1 kí ni factor 21 2 4 5 10 20 àwọn factor ni ẹ rí pé wọ́n jọ kánkó wọn àbí 1 bí báyìí 1 bí báyìí 2 bí báyìí 2 bí báyìí ẹ rí pé common factor 1 bí báyìí 1 àti 2 ni o ṣùgbọ́n nínú 1 àti 2 yẹ èwo ló pọ̀ jù ń bẹ̀ èwo ló tóbi jù ń bẹ̀ òun ni 2 ẹ wá rí tó tóbi jù ń bẹ̀ wọn lá máa pè ní kí ni highest common factor bó ti yára báyìí so dákọ̀ jẹ́ ká gbọ́ yé ọ̀yà bó ara ṣe máa ṣe common factors by grouping tàbí kí n tó lọ bẹ́ẹ̀ so bó ni tó bá fún wa ní algebraic expressions a lè find the common factor wọn a lè find the HCF fún wọn ọ̀yà kí n tó lọ ẹ wo inú àpẹẹrẹ tọ́jọ́ pọ̀ fún wa ní 35 x square y squared bó ti yára báyìí. So I need 35 x squared y squared. So pẹ̀lú 35 x squared y squared àtún wá ní kíni àwa ní minus 10 sy cube minus 10 sy cube mo rò bá gbọ́yé minus 10 sy cube ẹ má gbàgbé pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú òun náà ni pé kíni tàbá ní common factor nọ́mbà tó jẹ́ pé wọ́n jẹ́ ṣe kí ni o tí wọ́n jọ kánkó papọ̀ nọ́mbà tí nọ́mbà méjì jọ kánkó ṣùgbọ́n highest common factor náà ni pé nínú nọ́mbà tí wọ́n jọ kánkó papọ̀ yẹn èwo ló pọ̀ jù ń bẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe mi báyìí pé tàbá ní 4 àti 8 nínú àwọn nọ́mbà tí 4 àti 8 jọ kánkó papọ̀ òun náà ni kí ni 1 2 4 ṣùgbọ́n nínú nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkan náà ló jẹ́ pé kí ni o ìkan náà ló jẹ́ pé ó pọ̀ jù ń bẹ̀ tí ń ṣe 4 la fi sọ pé highest common factor náà ni ó jẹ́ 4 jẹ́ tí eléyìí bá yẹ wá bó la ṣe àṣèrò eléyìí láti ṣerú eléyìí náà kò le rárá òun náà ni pé àkọ́kọ́ sí kíni o àkọ́kọ́ mú 35 wa àti 10 wa àwọn tó jẹ́ nọ́mbà wọn àkọ́kọ́ find the common factor wọn ẹ pé 35 10 bó mo lẹ́sìn mọ́ ṣe mo lẹ́mọ̀ ọkọ̀ factor àwọn nọ́mbà kí ni factor nọ́mbà tó lè lọ́nu nọ́mbà kan táì ní gba change so àwọn náà factor 35 wọn náà ní kí ni 1 2 nǹkan ẹ ṣe o no 5 7 35 ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀yà 10 nǹkan 1 2 5 àti 10 ẹ ṣeun ọ̀yà ẹ rí i pé tá a bá wo 35 àti 10 1 wọ́n jọ kánkó rẹ̀ kí ni wọ́n tún jọ kánkó 5 ajá sí pé common factor 35 àti 10 yìí o òun ni 1 àti 5 ṣùgbọ́n highest common factor òun náà ni pé nínú àwọn tí wọ́n jọ kó láǹkó èwo ló dàgbà jù èwo ló pọ̀ jù ẹ rí i pé 5 ni àbí ajá sí pé highest common factor 35 àti 10 yìí 5 ni so òun ni pé kápẹ́ máa factorize àwọn nọ́mbà yìí nínú tí mo gbúdọ̀ mọ́ dìmú òun náà ni pé ajá sí pé 5 ni mo gbé jáde ń bẹ̀ òun ló jẹ́ highest common factor náà pé mo rò bójú wa ọ̀yà bó wá ní àwọn tí è ṣe kí là ń pè àwọn tó jẹ́ alphabet nǹkan kí làwọn factor yìí that is kí ló lè lọ́nu x square y square tí nígbà change x lè lọ y lè lọ sy square lè lọ x square y lè lọ tó ti yára báwọn x square y square náà dẹ̀ sì lè lọ ẹ dákun ṣé ó yé wa bí ọ̀yà eléyìí náà nǹkan ẹlẹ́ẹ̀kejì nǹkan x lè lọ y lè lọ sy lè lọ sy square lè lọ sy cube lè lọ ṣàlàyé tí mo ṣe yẹn yé ọ̀yà bó wà ní à ń kó fáwẹ́lì wa kí wọ́n jọ kó là ń kó x wà ń bí báyìí y wà ń bí báyìí
ó wà níbí báyìí ọ̀yà sy wà níbí báyìí ṣùgbọ́n mo ti ṣàṣìṣe o sy náà wà níbí báyìí o torí sy lè lọ́nu x square y square ṣe ẹ̀ páàrí ń bẹ̀ náà sy wà níbí báyìí sy wà níbí báyìí ọ̀yà kí ló tún lè lọ sy squared sy squared kọ̀mọ̀sí tó tún lè lọ́mọ̀ ṣùgbọ́n nínú àwọn nọ́mbà àwọn tó jẹ́ common factor yìí tí a mọ̀ sí sy squared so ti yẹ báwọn èwo ló dàgbà jù ń bẹ̀ ẹ rí pé léyìí tó dàgbà jù ń bẹ̀ ni ẹ dákun olùkọ́ ó la ṣe mọ̀ pé sy squared ló dàgbà jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ pé 3 ọ̀sàgbà 1 ó la ṣe a mọ̀ pé sy mi ó ti yẹ báwọn ó ní pé ìdí tá a fi mọ̀ òun náà ní pé kí ni kódà ẹ lè ronú eléyìí ẹ lè fi nọ́mbà ẹ lè fi ronú rẹ̀ ṣe ń pé léyìí square léléyìí òun náà ni pé nọ́mbà ọ̀kẹ́ fi multiply ara wọn níwọ̀n ìgbà tó fi jẹ́ pé ẹ ti fi nọ́mbà eléyìí nọ́mbà kan náà yẹ ti fi multiply rẹ̀ lẹ́ẹ̀kan sí so ajá sí pé kí ni o ajá sí pé nọ́mbà yẹn á máa mọ̀ pé ó ṣe kí ni á máa mọ̀ pé ó jù lọ á máa mọ̀ pé ó jù lọ so ajá sí pé sy squared wa ń bíbá òun ni kí ni o òun ni nọ́mbà wa so sy squared òun lẹ́wà gbé jáde mi báyìí mo bá òun ní common factor wa ẹ wá ṣe mọ̀ fi gé bó ṣe lẹ́mọ̀ fi gé ẹ mọ́ gbàgbé tẹ́ ẹ bá ti mú common factor jáde kí lẹ́mọ̀ ṣe fáwọn táàmù kọ̀ọ̀kan òun tẹ́ ẹ bá ti irun sí nǹkan gbé ẹ̀yin fẹ́ ṣe mo ti mọ̀ pé tí ó mọ sẹ́kù báyìí òun náà ní kí ni 7 ṣe pé mo lámọ̀ ní eléyìí tí ó mọ sẹ́kù ní 7x then minus 2y square bó la ṣe mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn ẹ mọ́ gbàgbé mo ní tẹ́ ẹ bá ti mọ common factor tó wà ń bẹ̀ àjásí pé mo mú in tó jẹ́ common factor tẹ́ gbé jáde hàn ẹ máa fi divide àwọn nọ́mbà yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan ọ̀yà àjásí pé ó máa jẹ́ 35. Sorry sir. Okay ma. 5xy squared bracket 7x minus 2y ló yẹ kó jẹ́ mbẹ̀ yẹn torí níta fi gé ní xy squared. bẹ́ẹ̀ni ẹ ṣeun ma ẹ ṣe tẹ́ ń bá mi kà lọ yá mo ṣàṣìṣe ń bẹ̀ ni ẹ ṣeun yá so ajásípélé ọmọ jẹ bẹ́ẹ̀ fún àwọn tí a mọ̀ báyìí ayé ilé ọjọ́ 7s squared 5sy squared minus 10sy cube 5sy squared ẹni pé tá a bá ṣe àṣe síwájú kí lélẹ̀ ọmọ fún wa 5sy squared ẹgbẹ́lẹ́ yóò gé kanú eléyìí eléyìí náà gé kanú eléyìí yóò gé ogbó eléyìí so in tí ó kúnlẹ̀ òun ní kí ni 7x minus 2y so mo fẹ́ kí ọjọ́ ká lọ ṣe àwọn ìdárayá méjì tó wà níbẹ̀ yẹn torí àkókò tó ti lọ púpọ̀ ọ̀yà tá a bá bọ́ sí fírèmù eléyìí tó kàn 62 ọ̀jọ̀gbọ́n wọ́n ti ṣàlàyé common factor fún wa a ti mọ̀ túmọ̀ highest common factor bá a ṣe lè wá bóyá nọ́mbà ni o bá a dẹ̀ ṣe lè wá tó bá jẹ́ pé ó jẹ́ nọ́mbà àti kí ni alphabet ni wọ́n kó papọ̀ bó wá ní bó la ṣe lè ṣe kí ni o common factors by grouping tí ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé inú fírèmù tó kàn nìyẹn òun náà ni pé kí ni tá a bá ní common factor tá a bá ní àwọn bóyá bíi táàmù tó jọ ọ̀kan lọ ẹ gbé tẹ wá wò ọ̀jọ̀gbọ́n ní 4-termed expressions so ti ṣe ìgbà sọ fún wa pé tí expression yín bá ti ju mẹ́ta lọ kò fẹ́ ló kọ wọn èéfún ló kọ ẹ mọ̀ ṣàfitì rẹ̀ sí iye táàmù tó bá ní ni so ti yé báwọn kágbé bá kọ 2ac nsìn a ti mọ̀ pé monomial expression náà àbí torí pé táàmù mélòó ló ní táàmù kan ló ní tí n bá kọ táàmù mìíràn sí bá 6bc ẹ pé mo ti ní táàmù méjì alẹ́lẹ́yìn ní binomial expression àbí then plus ad ó ti di táàmù mẹ́ta olóhùn ní trinomial expression ok tó bá ti á pé mẹ́rin bóyá mẹ́rin tàbí tó ju mẹ́rin lọ àfẹ́ ló kọ fún ṣùgbọ́n àmọ́ ṣe kí ni o àmọ́ ṣàfitì rẹ̀ sí iye táàmù tó bá ní ajásí pé relé àmọ́ sọ pé 4-termed expression tó ní táàmù mẹ́rin tó bá yẹ pé 5-term expression kọ́ àníṣọ ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké àwọn tí ẹ lè pani lẹ́nu púpọ̀ so bí kí wọ́n mọ ọmọ kéékèèké ní comparison of adjective ẹgbẹ́ tó máa ń sọ fún pé small smaller smallest ẹgbẹ́ tó máa débi good kí lọ́mọ kékeré ó sọ yóò ní good gooder goodest so tí máa ń ṣàlàyé léyìí fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi yóò wá sọ gòkè náà àti ní trinomial ọ̀yà eléyìí tó bá jẹ́ mẹ́rin ńkọ́ wọ́n ní phonomial wípé kò sí ti ń jẹ́ phonomial kò dẹ̀ sí phinomial so tó bá ti jẹ́ pé mẹ́rin àti tójú mẹ́rin láàmọ́ ṣàfitì rẹ̀ sí kíni o
àmọ́ ṣàfihàn rẹ̀ sí táàmù tó bá ní. So wọ́n ní wá di four termed expression báyìí. Nígbà mìíràn a lè factorize ẹ̀ pẹ̀lú pàmò kó two binomial expression papọ̀. Kí ni two binomial expression? Àwọn táàmù méjì. Tábà tí a kó àwọn táàmù méjì tó ń ṣe kí ni o? Eléyìí tí wọ́n jọ méjì papọ̀, a máa fàyọ ń bẹ̀. Àwọn tí wọ́n jọ kó láǹkó papọ̀. Eléyìí wọ́n máa ràn wá lọ láti factorize wọn. Ọ̀yà ká pé mo fẹ́ factorize eléyìí, mo fẹ́ mú àwọn tí wọ́n jọ kó láǹkó papọ̀. Ìtọ́jú ọgbọ́n láàmọ̀ ṣe òun náà ni pé kí ni? A mọ̀ gúrùpù wọn. A kó wọn ní méjì, a kó wọn ní méjì. So ti ya, kò túmọ̀ sí pé nígbà míì torí tẹ́ bá wo àpẹẹrẹ kejì tọ́jú ọgbọ́n fẹ́ padà mú wa, ó fẹ́ tún padà fún wa ní èyí tó jẹ́ pé a ní mọ kó méjì tó tẹ̀léra wọn, a ní mọ kó wọn papọ̀. Kí ni ìdí tá fi ní mọ kó wọn papọ̀? Ní tí ó mọ sọ fún wa tá fi ní mọ kó wọn papọ̀ òun náà ni pé tí wọ́n bá ní à ń kó fáwẹ́lì, tí wọ́n bá jọ kó nọ́mbà kan là ń kó papọ̀. Ẹ̀tẹ̀lé yìí sìn pé 2, 6 wọ́n jọ káńkó kankan náà. 6 wọ́n jọ káńkó kankan náà. Gẹ́gẹ́ náà ni AD àti 3B dìbí báyìí náà wọ́n jọ káńkó kankan náà. Láì ní dára mi láàmú torí pé mo ti sọ àti ṣàlàyé àti mọ̀ láṣẹ mọ́ highest common factor. So kí ni HCF nọ́mbà méjèèjì? Kí ni HCF táàmù méjèèjì? Ọ̀yà kí lélẹ́ yóò jẹ́? Ẹgbẹ́ ìmọ̀lẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú nọ́mbà. Ṣé ẹgbẹ́ kí ni wọ́n jọ kó láǹkó 2? Fún àwọn alifábẹ́ẹ̀tì ńkọ́ C. Ẹ ṣeun. Ọ̀yà kí ni ó kún lẹ́mí báyìí? Tẹ̀ bá ṣẹ̀ fẹ́ mọ́ sílẹ̀ ọkọ̀ A plus eléyìí ńkọ́ 3B. Ẹ ṣeun. Ọ̀yà kí ló tún kún ọjọ́ kó láǹkó mi báyìí? D. Kí ló kún lẹ̀? A plus 3B. So ẹni pé tẹ bá tún jọ kó nǹkan náà bí báyìí náà. Ṣé ẹ̀gbá nǹkó mi tún wà? Àjá sí pé tí wọ́n tún kó láǹkó wọn tún kó wọn bóde. Ilé ọmọ jẹ́ A plus 3B. Mo ti gbé arákùnrin tó láǹkó yìí jáde. Kí ni ó kún lẹ̀ bí báyìí? 2C. So nínú tí mo ti mọ sọ fún àwọn èèyàn pé tẹ́ bá ṣe fẹ́ mọ sọ pé 2CA plus 3B divided by plus ẹ̀kan tí ẹ ti kó jáde tó jáǹkó tẹ kó jáde ẹ delete ẹ̀ ń bẹ̀. Ní tó wá ṣẹ́kùn lẹ́hùn lẹ́ẹ̀kọ́. Ẹ pé tí bá delete eléyìí kí ni ó kún 2C plus tí bá delete eléyìí náà yóò di pa ti kí ni pa ti factorize ẹ̀ àti factorize ajá sí pé expression eléyìí náà sì A plus 3B 2C plus B so òun nìyẹn ní ìgbà tí ọ̀dà bílẹ̀ kan tí mò ń ṣàlàyé ẹ̀ kọjá ó dàbí nẹ́tíwọ́ọ̀kì yẹn kó àwọn èèyàn jáde fún àǹfààní àwọn alẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ń tẹ̀lé wa lọ wọ́n sọ àlàyé ńgbà yẹn pé 2 mo ní 2 prime number ni gbogbo àti mọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún wa pé 2 náà láì tí mo ṣe òun náà ni pé 2 bó ṣe jẹ́ prime number òun náà ni even number kan tó jẹ́ pé prime ni àwọn yòókù wọn ò ní mọ jẹ́ kí ni wọn ò ní mọ jẹ́ prime number kí dẹ́ sì nìdí òun náà ni pé tá bá pè nǹkan ní prime number in tí ó mọ tọ́kàn wọ́n mọ kọ́kọ́ mọ lọ́bẹ̀ náà ni pé kí ni 2 lè lọ ń bẹ̀ àjásí pé tí n bá ní A nísìn tí n bá ní A mi tí A mi wá jẹ́ even àjásí pé láì tí ẹ̀ tí ìjà tara inú tẹ́lẹ̀ mo ti gbúdọ̀ mọ̀ pé A wọn ti ẹ̀ gbúdọ̀ ní ó kéré tán pín factor mẹ́ta yóò mọ̀ ní 1 nú yóò mọ̀ ní 2 nú yóò dẹ̀ mọ̀ níra rẹ̀ ẹ̀dẹ̀ má gbàgbé pé tí nǹkan bá ti ní ju factor méjì lọ àní mọ̀ pé ní prime number wọn ìyẹn ló fi jẹ́ pé 2 nìkan òun náà ló jẹ́ kí ni òun ló jẹ́ even number tó jẹ́ prime òun ló jẹ́ even number tí ó jẹ́ prime ìjẹ́ tí eléyìí bá yé wa torí àkókò ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ mú àwọn useful products of 2 simple factors so that a lè dì wọ́n mú òun náà ni pé kí ni ó ní àwọn òfin mẹ́ta kan ń bẹ tó jẹ́ pé kí ni ó ṣe pàtàkì fún wa láti gbé wọn sí agbárí wa tàbí tá a bá fẹ́ sọ Yorùbá wọn ní kí kéèyàn fi kíni kéèyàn fi sí apá ọ̀tún èèyàn ṣé apá ọ̀tún ni Yorùbá máa ń sọ àbá pòsì Yorùbá ní ẹ̀yà fi sí apá òsì rẹ kọ́ má bàa fi jẹun èmi máa ń béèrè pé òkè náà ṣé apá òsì náà ẹgbẹ́ ẹni tó bá yà tó bá ṣe gá tán tó fẹ́ tábà ṣe pé ọwọ́ òsì náà ni ó fi mọ ọ̀nù ṣé kò ní mọ sàn dànù èmi máa ń gòkè náà kéèyàn fi sápọ̀ ọ̀tún sọ́dà tí ó bá tiẹ̀ sọnù inú ni ó sọnù sí yóò sọ̀kalẹ̀ wa èèyàn jẹ́ pọ̀ mọ́ oúnjẹ kò ní jẹ́ pé téèyàn bá fi sápọ̀ òsì yóò ṣe kíni yóò bá omi lọ téèyàn bá fẹ́ ṣe gá
tó ti yá báwọn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé ságbárí wa ni àwọn tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa. Òun náà ni pé kí ni wọ́n láwọn factors yìí o wọ́n wà ní form of a plus b a minus b. Alákọ̀ọ́kọ́ nù wọn òun náà ni kí ni tá bá ní a plus b everything squared. Eléyìí là máa ń pè ní kí ni o perfect square. Nọ́mbà yìí ọmọ ṣe pàtàkì púpọ̀ a mọ̀ lò dáadáa. Tó tá bá padà déwájú ẹ rí pé tá bá déwájú nísìn mo lè mọ́ lè láǹfààní àti mọ tú wọn dé sálẹ̀ báyìí. Láǹfààní tí mo fẹ́ ká mọ̀ ń sìn ni pé tá bá ti mọ̀ nígbà yìí tá bá déwájú máa kan sọ fún ókè náà tá bá nírò eléyìí ìtọ́ jẹ́ léléyìí àwọn náà sì ti mọ̀ pé bẹ́ẹ̀ ni àti gbálàyé rẹ̀ síwájú. So ti yá báwọn dáàsọ ẹ dákun ẹ mọ̀ jẹ́ kí ẹ jẹ́ ká mọ̀ jẹ́ pé gbogbo kíláàsì ọ̀hún lámọ̀ ṣe kí ni ọ̀hún lámọ̀ wà. So ti yé ọ̀yà ṣe pé a plus b ń sìn squared mo ní àwọn là ń pè ní kí ni perfect square. Òun náà ni pé kí ni o a plus b wa a lè yí sí méjì báyìí a plus b nínú táàmù kódà máa tún ṣàlàyé nǹkan ń pín kankan ní pascal triangle tí àkókò bá gbà wá máa sáré fi ṣàlàyé bá ṣe lè lo pascal triangle láti fi expand. So ti yá máa a plus b òun náà ni pé pẹ̀lú àlàyé tá a ti gbọ́ síwájú òun náà ni pé sẹ́yìn pé tá a bá fẹ́ expand eléyìí a multiply out ìgbọ́ jẹ́ pé léyìí arákùnrin yìí wọ́n jọ ní ni àyàsí pé máa kọ́ mú eléyìí yìí fi multiply àwọn méjèèjì lẹ́yìn náà plus b yìí tó fi multiply àwọn méjèèjì ẹ rí pé tí n bá ṣe bẹ́ẹ̀ kí ni ó mọ̀ fún mi ilé ọmọ jẹ́ a squared a times a mo multiply out a máa lo distributive property wa ó jẹ́ a times a squared plus what ab b times ab lòun náà torí multiplication wa commutative b times b squared ẹ dákun ọ̀jọ̀gbọ́n fẹ́ ká di eléyìí mú. So òun náà ni ó máa jẹ́ kí ni a square plus 2ab plus b squared. Ajá sí wípé tí a bá ti rí irú nǹkan báyìí ibi tọ́kàn wọ́n mọ̀ lọ lélẹ̀ gbogbo tí a máa ajá sí pé nísìn ìtú àǹfààní ẹ̀ ni pé nísìn báyìí tí bá ní 3 plus 4 everything squared in tí eléyìí mú wá tẹ bá fẹ́ ṣàlàyé fẹ́ tí èso ẹni tó ń jó sí rò òun náà ni pé kí ni tẹ bá ní nọ́mbà méjì bẹ́ẹ̀ tẹ bá ní kí ni o binomial expression tẹ wá square rẹ̀ òun náà ni pé kí ni táàmù aláwọ̀kọ́ yẹn s square rẹ̀ plus táàmù ẹlẹ́ẹ̀kejì náà s square rẹ̀ plus 2 times product táàmù méjèèjì. So ti yàrá àjà lákòótán sí ìtumọ̀ tí òfin yẹn sọ ní bí s plus y everything square òun náà ni pé kí ni o kí n kọ́kọ́ square táàmù alákọ̀ọ́kọ́ kí n square táàmù ẹlẹ́ẹ̀kejì plus kí n wá sọ pé 2 times product táàmù alákọ̀ọ́kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì ẹ dákun yóò mọ yé wa o. So a mọ̀ lo ẹ̀jẹ̀ ká dì mọ́ ọ ọ̀dà bóòní tí bá ní 3 iná àǹfààní òfin ni pé tí bá ní 3a plus 4 square òun náà ni pé kí ni láì tiẹ̀ tí dára mi láàmú iṣẹ́ tí iṣẹ́ mọ́ kán lọ́yọ̀ kọ̀ọ̀kan sí ọ̀yà máa ní máa square táàmù alákọ̀ọ́kọ́ máa square táàmù ẹlẹ́ẹ̀kejì then plus 2 times táàmù alákọ̀ọ́kọ́ times táàmù ẹlẹ́ẹ̀kejì ilé ọmọ wa fún mi ní kí 9a squared plus 12a ṣé 12 ní àbí 24a plus 16. So ti yàrá òun ni ẹ dákun nínú àwọn àkọ́kọ́ tí wọ́n fẹ́ ká dìmú nìyẹn ẹgbẹ́ tí wọ́n bá wà ní class bẹ́yẹn bá bí ọmọ kan pé 3a plus 4 everything square tó wá sáré sọ answer àwọn yòókù ọmọ ìwé kéde kò túmọ̀ sí pọ́mọ òfin ẹ̀kọ́ mọ̀ nìyẹn máa ṣàlàyé nǹkan kan mo láǹ pè nǹkan kan ní pascal triangle ọ̀dà kápẹ́ ń bá ní a plus b everything raised for 20 ẹni pé nínú tí wọ́n sọ́kàn ní pé bọ́lá sí àṣìṣe lè báyìí ọmọ ti pọ̀ ju ká máa sọ pé a plus b times a plus b times a plus b times a plus b ẹni pé àkọ́kọ́ náà èèyàn kọ́kọ́ ṣàṣìṣe ẹ̀ẹ́dẹ́nẹ́ lẹ́ẹ̀kejì ni pé yàtọ̀ sí pé yóò wá ṣàṣìṣe yóò ròyàn lójú tó bá jẹ́ pé tó jóró ojú bí èmi báyìí ni kódà èyí ti multiply ẹlẹ́ẹ̀kẹta tí ń fi fílẹ̀ pé dákun fi mílẹ̀ jàre tó ti yàrá so àǹfààní pascal triangle ọ̀jọ̀gbọ́n wa kan ń bẹ ọ̀jọ̀gbọ́n ìṣirò kan bẹ à ń pè ní pascal ó wá ṣe kí ni ó wá ṣàlàyé àwọn agbọ́nrin tàbí àwọn kankan tá a lè lò láti fi mọ expand àwọn power wa tá a bá dé binomial coefficient a mọ̀ ṣàlàyé dáadáa but inú àlàyé tí mo fẹ́ ṣàlàyé tí pascal sọ ni pé kí ni o tí n bá ní 0 coefficient 0 1
òun ni pé coefficient láfi mọ expand. So tí n bá fẹ́ mọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ láti 1 bí báyìí, tí n bá fẹ́ mọ in tí ó mọ jẹ́ coefficient 2, ẹ wá kọ 0 sí bí báyìí, ẹ kọ 0 sí bí báyìí náà. Ẹ máa ní 0 plus 1, eléyìí ó fún wa ní 1. 1 plus 0 yóò fún wa ní 1. Ọ̀yà, tí n bá fẹ́ mọ ẹlẹ́ẹ̀kẹta ńkọ́, yóò jẹ́ 0, 0. 0 plus 1 yóò fún wa ní 1. 1 plus 1 yóò fún wa ní 2. 1 plus 0 yóò fún wa ní 1. Ọ̀yà, tá bá fẹ́ mọ ẹlẹ́ẹ̀kẹrin náà ńkọ́, a tún fi 0, 0 bí báyìí. Ọ̀yà, kí ló mọ jẹ́ ẹja jọ wọn sọ? Kí ni coefficient eléyìí mọ jẹ́ 1? 3. 3. 1. Ọ̀yà, tá bá fẹ́ mọ coefficient ẹlẹ́ẹ̀kẹrin náà ńkọ́, òun náà mọ jẹ́ kí ni 1, 4, 6, 4, 1. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ̀rẹ̀ kí n fi lè dúró bí báyìí. Ẹ rí pé tẹ́ bá wo eléyìí sìn. Níbo ló dúró? Tẹ́ bá wo kíni o? Ẹ rí pọ́jọ kíni o? Ọjọ́ triangle. La fi mọ̀ pé ní Pascal triangle. Kí ni wá láǹfààní rẹ̀? Òun náà ni pé kíni coefficient eléyìí ni coefficient 0. Eléyìí ni coefficient 1. Eléyìí ni coefficient 2. Eléyìí ni coefficient 3. Eléyìí ni coefficient 4. Ajá sí pé tí n bá fẹ́ mọ coefficient 5 náà, yín tún kọ 0 sí bí báyìí. Yóò máa jẹ́ 1, 5, 10, 5, 5, 1. So tí ẹ bá 1, 5, 10, 10, ẹ mọ̀ bí 10, 10, 5, 1. So tí bá fẹ́ mọ mẹ́fà náà nǹkan tó wáyé pé 20 ni ajá sí pé máa kàn find the coefficient 20. Wọ́n á fi ṣe fúnra wọn báyìí. Ọ̀yà, wọ́n á ní a plus b everything square. Ajá sí pé tí bá fẹ́ lo Pascal triangle, tí bá fẹ́ fi expand there, òun náà ní pé màá kọ́kọ́ coefficient 2 náà. Kí ni coefficient 2? Òun ni 1, 2, 1. Mo bó ti yá bá 1, 2, 1. Ọ̀yà, ìgbà tá a mọ̀ pé 1, 2, 1 ni ẹ máa mú lọ́yọ̀ kọ̀ọ̀kan bí báyìí. Ẹ ọkọ mú coefficient aláwọ̀kọ́ tí ń ṣe 1 bí báyìí ní 1 times táàmù aláwọ̀kọ́ yìí ẹ kọ òun náà. Òun máa bẹ̀rẹ̀ láti ibi tí power yẹn ti bẹ̀rẹ̀ square. Táàmù ẹlẹ́ẹ̀kejì náà ẹ kọ òun máa bẹ̀rẹ̀ látòdo. Ẹ jẹ́ n tún àlàyé yẹn ṣe. Ṣé ẹ pé coefficient wa ta ní 1, 2, ẹ ọkọ mú coefficient aláwọ̀kọ́ tí ń ṣe 1. Kí ni táàmù wa? Táàmù aláwọ̀kọ́ wa ṣe ń pé a ni. Ẹ kọ a yóò mọ bẹ̀rẹ̀ power tó wọ́n mọ bẹ̀rẹ̀ láti ibi tí power tó ń fún wa gangan. Báyìí pé 5 ló wà lókè mi báyìí yóò mọ jẹ́ a raised power 5. Báyìí pé 10 ni a raised power 10. But square ni wọ́n fún wa. Ajá sí pé yóò jẹ́ a raised power 2. Ẹ rí táàmù ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wà ní táàmù yẹn tó yẹ pé b ni òun mọ bẹ̀rẹ̀ látòdo. Ẹ máa ní plus ẹ tún mú coefficient ẹlẹ́ẹ̀kejì. Ẹ máa wá reduce power táàmù aláwọ̀kọ́. Ẹ mọ dí power táàmù aláwọ̀kọ́ kù. Ẹ mọ lékún táàmù power táàmù ẹlẹ́ẹ̀kejì. Ajá sí pé lẹ́mọ̀ jẹ́ a raised power 1. Ṣé ìpé tí n bá dínkù pẹ̀lú ọyọ kan yóò kún 1. Ẹ lélẹ́yìn náà kún pẹ̀lú ọyọ kan b raised power 1. So ti àwọn then plus ọ̀yà táàmù coefficient ẹlẹ́ẹ̀kẹta 1 ni àbí ọ̀yà mọ́lẹ́ yóò máa jẹ́ 1 times ọ̀yà ẹ mọ dín táàmù ti aláwọ̀kọ́ yìí pẹ̀lú òdo pẹ̀lú 1 ẹ mọ dínkù pẹ̀lú 1. Ajá sí pé 1 a raised power 0 b f eléyìí kún sí 1 yóò kún jẹ́ 2 àbí kí ló wá kú lẹ́yìn wa ẹ rí pé eléyìí jẹ́ 1 b square jẹ́ b raised power 0 jẹ́ 1 ó máa jẹ́ a square plus 2ab plus b square torí power 0 any number gbogbo ẹ number pátápátá báyé pé raised power 0 1 ni ó mọ̀ jẹ́ so ilé la ẹ dákun ṣe Pascal triangle yẹn yé wa so ti yé so òun yẹn bó ní tọ́ ẹ pé mẹ́ta mo á fẹ́ ṣe kọ́ ká gbé a raised power a plus b raised power 3 mo lẹ́yìn kọ́kọ́ kí ni coefficient wọn 1, 3 mo fẹ́ so that ká lè gbálà yẹn yé ni o so 1, 3, 3, 1 ọ̀yà a máa kọ́kọ́ mú coefficient yẹn 1 times táàmù aláwọ̀kọ́ mo ní ọmọ bẹ̀rẹ̀ níbo níbi tí power yẹn ti bẹ̀rẹ̀ a raised power 3 táàmù ẹlẹ́ẹ̀kejì ọmọ bẹ̀rẹ̀ láti bò láti 0 then plus ọ̀yà ẹ mú coefficient ẹlẹ́ẹ̀kejì 3 times ẹ mọ wá dín power táàmù aláwọ̀kọ́ yẹn mọ dínkù pẹ̀lú ọyọ kan ẹ mọ fi lékún ti ẹlẹ́ẹ̀kejì ayásígbélé ọmọ jẹ́ a squared b raised power 1 plus ọ̀yà ẹ tún mú coefficient tó ṣẹ́kù tí ń ṣe kí ni o 3 ilé wa 1 b raised power 2 then plus 1 a raised power 0 b raised power so ó ti yá ma ayásígbélé ọmọ jẹ́ a cube plus 3a square b plus 3ab square plus b cube. Instead, there's a fún yẹn ni pé a plus place for 3 yẹn ṣe máa sọ pé a plus b
Just be extra shaking. So that I pay 4 ló, so I pay 5 ló. So ti yọ báwọn. So torí àkókò ti lọ púpọ̀. So mẹ́ta ẹ jẹ́ sáré kọ méjì yòókù tí ọ̀jọ̀gbọ́n ní ká ní so that ká lè dúró síbẹ̀. Nínú tí nǹkan tó tún ní ká mọ̀ òun náà ni pé tí n bá ní a minus b square. Náà ni a minus b. Ẹ gbé tẹ́ bá expand yóò mọ̀ fún wa ní kí ni a square minus 2ab square. Òun náà ni pé kí n tẹ́ bá fẹ́ sọ ní Yorùbá, òun náà ni pé kí ni o tí n bá ní tá binomial expression méjì tó yẹ pé n tó dáhùn láàrin minus ni. So òun náà ni pé mo kọ́kọ́ square alákọ̀ọ́kọ́, a máa square ẹlẹ́ẹ̀kejì, yóò máa jẹ minus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Then inú ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ ká mọ̀ òun náà ni kí ni difference of 2 squares. A máa ń pè ní difference of 2 squares. A bá ní a minus b, a plus b, ẹ mọ̀ dára yín láàrin. So wọ́n mọ̀ fún wa ní kí ni a square minus b square. Mo fẹ́ kí ẹ lè lo ẹ̀rí pé tí ó fún wa lélẹ̀ yìí. Ẹ dákun mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa fi tẹ̀síwájú níbi ẹ̀kọ́ tó mọ̀. Tí a rí ẹni tí ó ní béèrè kan àbí béèrè kejì, ìbéèrè kan àbí méjì. So nígbà tí o bá sí béèrè ẹ dákun ṣe ó yé wa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Mọ́mì ẹ ṣeun. Tẹ́ ń bá wa ká lọ. Tẹ́ ẹ jẹ́ kó sú wa mà. Ẹ kálẹ́. Ẹ ṣeun sir, ẹ ṣeun gan. A dúpẹ́. Yes ma. Yes sir. Lágbọ́ Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a mọ̀ tẹ̀síwájú lórí rẹ̀. So a dúpẹ́ gan, ẹ ṣeun gan, we are grateful. Ó dá ọmọ. Ẹ ṣeun sir. Yes. Yes sir, ẹ bá kí lọ. Yes sir.